má fi ṣẹ̀sìn àbúrò àti àgbà ẹlẹ́mọ̀ rí fi hàn bálàjì àgbà ní àtàwọn tání báwọn ọmọ kan náà tí wọ́n ní àwọn ẹ̀yìn àdẹ̀bíyà ẹwà dá àmọ́ báyìí àwọn onídìfẹ́ndì àwọn bàbá tí wọ́n lórí àdàlbátì abadan ni wọ́n mọ́ 100% àwọn òwúrẹ́ àmọ́ tí yọ́ bá ṣe 40 àfáwà kìí sẹ́yìn tẹ́yìn gbé ìwọ ní tọrọ ń tàgbà mọ́nà àfáwà bí lẹ́yìn torí wọ́lẹ̀ fi ń ṣe gbogbo ẹ̀ jòkó sí ẹ̀ níṣẹ́ ẹ̀ wáṣẹ́ èyí ilé parí ẹ̀ jòkó sórí nẹ́ẹ̀tì ẹ̀mọ̀ sí wá ìṣúṣẹ́ sọ́díṣẹ́ tá ń bẹ̀yìn talento bẹ̀yìn gbogbo àwọn tẹ́tẹ̀ ẹ̀ ọ̀rẹ́kọ́lẹ́kẹ́wò wọn tọrọ bára káàkiri tá ń bẹ̀ọ̀. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. بدأ غريبا بدأ في وقت يستغرب منه الناس ما هذا الدين ما الذي يمارسه هؤلاء يعني يتعجبون يستغربون يتولى على شهورهم العجب أو يندهشون إما سوى في رأس ولي استكان يجعل الآلهة إلها واحدة ففسس الله كوكو فسو ديوكا قوة لكل قبيلة فيما سبق من الأزمان خاصة ní àdó àwọn Lárúbáwá gbogbo kọbílà kọ̀ọ̀kan ni wọ́n ní ìlàhún gẹ́rù ìlàhí kọbílatin ukhra kọbílà kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan bó ti wà nílẹ̀ Yorùbá lé ní àwọn kan bí ń Ṣàngó ni wọ́n Ṣàngó lọ́lọ́hun wọn àwọn kan bí Ọlọ́bàtálá ni wọ́n Ọbàtálá lọ́lọ́hun wọn àwọn kan bẹ eléégún ni wọ́n àwọn ọmọ eléégún àwọn kan bẹ àwọn ọmọ onífá ni wọ́n so tí ìlú tí ó yẹ kó dààmú nípa ẹ̀sìn jù tó yẹ kó tètè gbọ́ ẹ̀sìn yé ju gbogbo ìran yòókù lọ ní Yorùbá kò sí nǹkan tẹ́sán ní Lárúbáwá ẹ̀rí irú rẹ̀ lágbègbè wa ládùúgbò wa so bẹ́ẹ̀ làwọn Lárúbáwá wà tí tọ́lọ́run fi arsala rasulahu nabiyyal ummi tọ́lọ́run fi ránṣẹ́ Ọlọ́run yìí li yakuna rahmatan lil alamin ó lè jẹ́ ìkẹ́ àtìgẹ̀ àti mọ́nà fún gbogbo ayé so gbogbo kọ̀bílà kọ̀ọ̀kan nílé àwọn Lárúbáwá tánàbí wá dé wà ní Ọlọ́run ẹyọ kan ṣoṣo ni so àwọn tí wọ́n wà ní Mẹ́kà náà yastaghiribun how possible is this yani shay'un mustahil an yati kẹ́ni kó dé wa yajma an-nas kọ́ wá kó gbogbo àwọn èèyàn jọ so kó pa inú wọn pọ̀ kọ́ ní kí wọ́n sọ lọ́wọ́ bá kaná wọ́n rí inú tó rọrùn rárá so náà fi dìde ọ̀tá sí àwọn mínú wọn so wọ́n rò bí àbí yuridu malikan àwọn náà bí fẹ́ jọ̀gá ni àtàwọn pè pé wá sọ fẹ́ jọ lórí ni ká dá gbogbo ta ní sí méjì fún kókó dà kan bẹ́ẹ̀ àwọn nílá so àwọn ibẹ̀ nǹkan ni mo fẹ́ lọ bẹ́ẹ̀ sì ń ṣe bẹ̀rẹ̀ ní gariban Sheikh Àgbáyé Al-Alori amina wa iyyakum bẹ́ẹ̀ sì ń ṣe bẹ̀rẹ̀ ní yastaghribu minhu an-nas àwọn èèyàn ń sá fún wọn fẹ́ sí wọn rí ní tọ́dá náà bí wá lẹ́sìn yìí bó ṣe bẹ̀rẹ̀ ní tí gbogbo àwọn èèyàn ẹni tí ń ṣe gan fẹ́ lè máa ṣe máa kò fẹ́ lè proud of his díìnì má ẹni kó ti kàn wá náà lónìí tí bá ṣe pé àwọn mùmínì ní tí wọ́n bí wá sínú Islam tá à ń ṣe Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n join Islam abẹ́lòmíì wọ́n fẹ́ lè mọ́ proud of Islam fún tí ẹ̀sìn dà lé ní subhanallah àfáwà àgbà ṣe honorable justice Ahmad Sai akramakumullah sa ọlọ́run jàrí pẹ́sà ayyakumullah ọlọ́run jàrí pẹ́sà naam alaikum salam sheikhana ayyakumullah ọlọ́run bá kí yọ́ bá gbé ìgbàjú báyìí lọ́sà wà dútí insha Allah ta'ala àwọn àfáwà ẹ̀sìn bẹ̀rẹ̀ ghariban kama qultu anifan anna an-nas àwọn èèyàn yastaghribu min hadha ad-din awwala maji'ihi that Islam kọ́kọ́ dé gbogbo kọlùkù ní anábí wa ní bẹ́ẹ̀ sì ń ṣe bẹ̀rẹ̀ ghariban sayaud sílẹ̀ anábí lò litanfisi anábí olò sáúfà ọmọ yá mi Salman Abdullah al-Adabi marhaban bik anábí lò sin litanfis yani listiqbali al-qarib tó ẹgbẹ́ sáúfà anábí lò ní ó lè má jásíkò yí ní wáyé lè jẹ́ pé yóò kún pẹ́jù báyìí lámá sílẹ̀ anábí lò sayaud anábí yóò padà láìpẹ́ náà nígbà tó wọ́n bá sí láyé má ghariban tó dẹ̀ sí àjòjì kama bada ó sì bẹ̀rẹ̀ tẹ́mọ̀ gbọ́ àwọn nǹkan tí yóò fẹ́ lè dín létí tẹ́mọ̀ gbọ́ àwọn nǹkan tẹ́mọ̀ sínú ẹ̀sìn wọn náà sì lè wá Islam ti dìbẹ́ ọ̀ fasadaqa rasulul karim àti mọ̀kúnnà dòdò ànábì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́wàá wo apá tó pàṣẹ ẹ̀sìn nísìn lọ́dọ̀ àwọn ahzabi al-mukhtalifa sawa'un al-mudda'un li hadhihi as-sunna al-gharra sunna ànábì àwọn tán pàpẹ mara rẹ̀ ni àbí àwọn tí wọ́n ṣe wala janibin akhar lẹ́gbẹ̀ẹ́ kejì ẹ̀rí pé àtọ̀sún àtòsí ó fẹ́ mọ́ sí tí wọ́n fẹ́ dún bẹ́ ẹ̀rọ tẹ́bàrà àwọn eléyìí wà láwá náà bọ́sẹ̀ jẹ́ pé aburú tí wọ́n akọ́l síta àwọn kejì àmọ́ àwọn náà kí là tọ́ra fẹ́ ní àwọn kan sàṣejù àwọn kan sàṣètò ẹ̀sìn wọn ń dàrú èyí tó lọ́njọ́ ní pẹ̀lú pé àwọn alájà àgbà níta àwọn fún yín ni pé àwọn alájà àgbà súnà ni wọ́n súnà làwọn alájà àgbà sí wọn pẹ̀lú àwọn aláàlù súnà ṣùgbọ́n súnà ni wọ́n ṣe níta àwọn wínú
ẹ̀ ń lọ kó kíṣẹ́ ti bàbá wọn àṣẹ àgbà ẹ̀ ń dákọ̀ alájà àgbà ẹ̀ ń lọ kó kíṣẹ́ ti ẹ kó kíṣẹ́ ti ta bàbá wọn àṣẹ àgbà ẹ̀ kó jáde ẹ kó ẹ̀mí wá balẹ̀ lórí àfa wa ni ẹ̀mí wá balẹ̀ púpọ̀ jù so kọ̀rọ̀ wọn bí ìta wọn ni ìta wọn bí kọ̀rọ̀ wọn ni ẹ bá play bàkẹ́tì bàbá wọn àṣẹ àgbà kíṣẹ́ ti alájà àgbà ẹ play yìí náà ìbá méjì lẹ kó pọ̀ ńgbà tẹ́ ń sọ̀rọ̀ gbẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ wọ́n fẹ́ àwọn alájà àgbà sínú súnà bẹ́ẹ̀ kìíní kan a ti sọ fún yín ẹni wòye sàálù súnà agree àwọn náà gbà wọ́n yé sàálù súnà tí ń tẹ̀ sí súnà nàbì làwọn bàbá ṣe súnà nàbì làwọn bàbá ṣe fi mawadi'a kathira fi majma'i al-fatawa ibn Taymiyyah ẹ rí ń bẹ̀ tó kọ́ lóríṣiríṣi tí ò ní kìí sọ̀nà kan kìí sọ̀nà méjì kìí sọ̀nà mẹ́rin kìí sọ̀nà márùn yuthni ala al-mutasawwifina su'at àwọn ènìyàn àkọ́kọ́ àlàwà àwọn ènìyàn àkọ́kọ́ ibn Taymiyyah ṣé gbogbo yín tẹ̀ ń jáde látọ̀dọ̀ ń wúlì dé àti kíní kan aláṣẹ àbáláṣẹ àbí nǹkan kan tẹ́ ń pèrè àyìn gbogbo yín bẹ́ẹ̀ ti pọ̀ lẹ́yìn tẹ́ nítumọ̀ ní kí sáwọn tí wọ́n nítumọ̀ àwọn ilé ìbútọ́ pé tí wọ́n jẹ náà wá lórí nẹ́ẹ̀tì kí sáwọn yín wọ́n bá yára tó bá rí tí wọ́n wù lórí nẹ́ẹ̀tì wọ́n lọ wú àwọn ṣẹlẹ̀ kan táwọn èèyàn ti kọjá mẹ́ wọ́n lọ wú jáde wọ́n gbé fọ́tò àwọn èèyàn sí báyìí káwọn èèyàn lè wò torí tí wọ́n fẹ́ jẹ tẹ́sán ọlọ́run náà lọ káyín látọ́ bá wọn tẹ́ mọ̀ disrespect àwọn tí wọ́n ti ṣiṣẹ́ tẹ́ lè bá wọn. masalu haula yani haula al-afadil aba'ana al-aqdamin gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ ni àpèjúwe wọn bí àpèjúwe àwọn sàhábà tá nàbí ṣe ni ẹ lè bá wọn bá nàbí ṣe ròyìn àwọn sàhábà bẹ́ẹ̀ làwa yìí náà lè bá àwọn bàbá wọn ẹ mọ ìyá àwọn ìlú tí wọ́n sí àwọn ni wọ́n sí pẹ̀lú Islam láwọn lẹ́yìn báyìí náà ẹ pé torí tí wọ́n ní Islam fi rìn lẹ́mbẹ̀ iṣẹ́ kílẹ̀ ń ṣe ẹ jòkó sójú kan gbowó Saudi ẹ ń da Islam bísímì al-ilmi ìmọ̀ọ́dà látara yín ẹ̀yin tàlàmísù gọ́ọ̀gù ibi gọ́ọ̀gù làfà gbogbo yín ẹ̀yin tàlàmísù maktabati shamila làfà yín bọ́lẹ̀ tí kí sanadi yín dà bímọ. aruna asanidakum al-ilmiyya sanadu yẹn àwọn afá tí wọ́n fọwọ́ sí mọ́ yín naza din kama qala ahadu salaf إن هذا الدين دين السند سلسلات ما يسي سلسلات لولا السند تبى الصلاة سند أفاي لقوا أفاي تقدرون سيلون لا قال من شاء ما شاء أفاي نقول كوبا كان ينكم من تومي نرسي يرون ما بامون سيلون gbogbo ẹ̀yin wọ̀nyí ewolo tó bá ta Ibn Taymiyyah ànú yín Ibn Taymiyyah wà nínú àwọn alùsùnà nínú àwọn ẹni rẹ̀ wọ́n ní ahlul hadith gbogbo àwọn afá àwọn aládìsí Imam Bukhari Imam Muslim kan kẹbí ó ti pọ̀ lọ́wọ́ rahimahumullahu jami'an kò wá dádó ó wá ní wal fiqh àwọn ń fíkì náà Imam Malik Imam kìnnìkan Imam Abu Hanifa gbogbo ọkà wọn kò wá dádó ó wá ní wat tasawwuf àwọn ń súnfí náà Ibn Taymiyyah ló wí bẹ́ẹ̀ èwo ló tó bá ta Ibn Taymiyyah ànú yẹn wá kó tìmí rọrùn tí bá pa lórí tí ń jáde síta yálà ìní kàtí tẹ́ ń dẹ̀sìn rúì súnfí táwọn eléyìí ń ṣe àpèpè sí rẹ̀ ó wà Nàìjíríà lónìí ní ìsàyàfi kì í ṣe súnfí táwọn Ibn Taymiyyah ń sọ bọ́lá ajágbà tí tàṣọ kalẹ̀ tí wọ́n ń sin aṣọ tí wọ́n ní ànábì ojú kọ abẹ́ ẹ sọ fún akari bí ìlànà bí kọ́ àyànjọ́ ń fẹ́ ìdíjọ́ ní ẹmọ́ fọwọ́ gbáyà dáwọn ẹgbẹ́ wọn dá lẹ́nu alájẹ́ àgbà ọlọ́run para àwọn ni gbogbo ranù táwọn èèyàn ti ń jọ́nà lọ́hùn bí wọn kọ́ àyànjọ́ fún màdìrí ẹmú àṣẹ ọ̀kan wá tálájẹ́ àgbà takò sí ọlọ́run bẹ́ẹ̀ ní ìsàyàfi ẹmú jáde wọn lọ kó wọ́n tíkẹ́ẹ̀tì àbí wọn àṣẹ àgbà yìí àbí wọn àṣẹ àgbà igi kan ni wọn shajaratun min ashjarihi rahimahullah fọ́nrán kan ni wọn fọ́nrán tọ́lọ́run ti bá alájẹ́ àgbà aláwọn kibar táàtà mazallati hadhihi shajarati al-mubaraka شجرات الأدبيين أو شجرة الأدبية أو يا ما تاوين يا ما برينوش أوين بلوا أو ما كتير سلارين فقط أتبوه لك صلاة رواية لسبوه أين الفقه أين التطبيق الفقه والتطبيق الفقهي لا يتعلمان عبر الجوج أو مكتبة شاملة بل يتعلم على يد المشايخ الربانيين وما يقولوا ده عفاني يقولوا ده عفاني gbogbo ẹ̀sìn jẹ́ ẹ̀sìn onítùmọ̀ wọn ìwọ nínú yín ló lè sọ fọ́lọ́n pa afẹ́ nǹkan báyìí kọ́lọ́run sí nǹkan báyìí fáwọn èèyàn kọ́lọ́run sí gbogbo ẹlẹ́sìn yókù nínú ẹ̀sìn ìrun ní àwẹ̀ yín sàká yín ẹ sọ gbogbo àwẹ̀ táwọn èèyàn mọ̀ gbà ìrun tó mọ̀ gbà ẹ sọ di rẹ́gísítà ọlọ́run ti wá kí wọn á má kí rẹ́gísítà ọlọ́run ní sọ̀láta tanihani al-fahsha'i wal munkar ó wá parí ọ́ni wala dhikrullahi akbar dhikrullah ó ní al-khushu'u wal khudu'u wat tadhallulu tọ́lọ́run retí lọ́dọ̀ ẹ̀dá tọ́lọ́run tí wọ́n fi bí nǹkan sí yàrá inú hadithun qudsi ọlọ́run ní ya abdi lẹ́rù mi kun li kama uridu bí mo sì fẹ́ kó rí irú ìjọsìn tí ń retí lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ò retí al-ibada fa hasbu bal in retí minna al-ibada wal ubudiyya farriqu bayna al-ibada wal ubudiyya yàtọ̀ ń bẹ láàrin ká kàn máa rẹ́gísítà kọ́ mọ́ mẹ́kì rẹ́gísítà huduri mo kí zuri lásìkò rẹ̀ mo kí asiri lásìkò rẹ̀ yàtí gbọ́ kò kí orí rẹ́gísítà yín lọ́dọ̀ ọlọ́run tí wọ́n ń bẹ́ nù tó jẹ́ rúhù ìrun gangan jẹ́ ń kí jẹ́ ń kó àwọn èèyàn irun gbẹ̀lẹ́ ń filẹ̀ ìbẹ̀rù ọlọ́run tó wà lára àrùn ó ń dà ṣòkòtò lẹ́ńgẹ̀ ìbẹ̀rù ọlọ́run tó lọ́run retí ọlọ́run la yanalu Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu taqwa minkum kìí ṣe rúgbọ̀n kìí ṣe ṣòkòtò kìí ṣe tọ́lọ́lọ́lọ́lọ́lọ́ tẹ́ntàlùkù yín wí káàkiri kìí ṣe yín ọlọ́run lakin yanaluhu taqwa minkum
ìbẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ tẹ́ fi ń pẹran ìbẹ̀rù Ọlọ́run tẹ́ fi ń kírun láàrin tí mi irun kìí ṣe mùjáràdù pé Allah 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 ẹ̀bí àwọn tó fi láì kìí ṣe tọ́lọ́run retí mu gbogbo àwọn eléyìí ni mazharu ni wasila ni tí ó gbé yín débi al-ubudiyya Ọlọ́run retí gbogbo àwọn nǹkan ní la zikrullahi akbaru ẹni tí ń kírun nínú ohun tọ́lọ́run kí gẹ́gẹ́ Ọlọ́run sọ pé akbaru mina salat tọ́lọ́run retí nìyẹn ẹlọ́wọ́ gbogbo ẹ̀ pátápátá kò sí tẹ́rìbíà tẹ́fẹ́ fi kọ́ àwọn ẹni bẹ̀rù Ọlọ́run àwọn alájàgbà wọ́n sọ fọ́lọ́run pé ń ta àwọn ọlọ́dọ̀ wọn Ọlọ́run tó sí ni wọ́n ní wọn fún yàn lókun wọn fún yàn lọ́sẹ̀ wọn fún yàn gbẹ́rẹ́ wọn fún yàn lómi ẹ máa lọ yóò sì ń ṣe kì í sàwọn nìkan gbogbo àwọn àgbàlagbà tẹ́yìn pé ń kéfèrè lé ní ntọ́lọ́run retí lọ́dọ̀ wọn ìmọ̀lẹ̀ yín wo ìbẹ̀rù Ọlọ́run wò à ń kún bí ìmọ̀ náà ẹ̀ bá wọn gbogbo àwọn wàsáìlù tá a fi ń kẹ́kọ̀ọ́ lónìí kò sí ń jọ́nà ibi táwọn àbáwọn wá dé nù mọ̀ kò sẹ́ni ó débẹ̀ lónìí kí lẹ mọ̀ pẹ̀lú agbájá wèrè ẹ̀sì àwọn èèyàn lọ́nà ẹ mọ̀ yọ àwọn èèyàn kó nu súnà yín ni àwọn tí wàá bá yín já nìkan ni ẹ má bàa sọ̀rọ̀ sọmọ lórí ẹ ká máa tó àṣírí alájẹ ètò bá máa sí alájà àgbà kan tí ọba tú Ọlọ́run níbo láṣìírí ayé sẹ́ẹ̀fẹ́ tú ní ẹ̀rí ni wá sí wọn ẹgbẹ́ jáde yẹtí gbogbo ẹmọ tẹ́ẹ̀sẹ̀ ọmọdún mélòó gbogbo yín gbogbo yín tẹ́ ń sọ̀rọ̀ lẹ́yìn ọmọdún mélòó nígbà tálájà àgbà wà láyé ọmọdún mélòó gbogbo yín mẹ́tẹ́ ti jáde dáadí mi ò rí wọn sójú ọ̀pọ̀lọpọ̀ yóò rí wọn sójú ṣùgbọ́n tí mo gbà pé ó rí wọn sójú dáadáa òun lẹ́ngùrì dín lọrin kó wá sọ àìdá tó mọ ìpàlájà àgbà tó bá sọ kó fi tó àwọn èèyàn sọ́nà Ọlọ́run ò ní bù ọ́ kó wá sun kẹyọ kan tí wọ́n ń ṣe tí ọba súnà mọ́ gbogbo tí yẹn fi ń jẹ́ ní Ọlọ́run àwọn ẹni Ọlọ́run tọ́lọ́run láwọn ẹni rẹ̀ Ibn Taymiyyah fi kathirin fi kutubi inú àwọn tíra rẹ̀ tọkọ ó pè àwọn ẹlẹ́ni Ọlọ́run ó pè wọn àwọn wàlíyí Ọlọ́run káwọn bàbá wọn pè àwọn ẹni wàlíyí Ọlọ́run sí bídíà ẹ bọ́ ta kẹwàá sọ ẹ bá dìfẹ́ǹdẹ̀ àwọn wíta ìwé èyí ò ní ẹsùn ẹ̀sìn nǹkan ní ẹ̀yìn ní gbogbo tí ń bẹnu ẹ̀sìn tẹ́mi yọ́ máa balẹ̀ kòkó àwọn wá di pé kò sí nǹkan kan tó kù mi ọ̀run mọ́ àfi forí kan lásán kò sí bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ kò sí bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ kankan mọ́ èwo nu yín ló sọ fọ́lọ́run pé n ta fẹ́ nìkan sí ẹ bẹ́ẹ̀ ń gbọ́ wọn lára ojú ọ̀rọ̀ Ọlọ́run ẹ gbọ́ kì í sàwọn nìkan irú kọ́dà bàbá wa àfà wa bàbá lágbàjì kí ní sí karamati ni wọ́n ṣe ẹ̀sọ̀ kan tí gbogbo yín ti gbogbo ẹ̀yìn àtàwọn àfà yín tẹ́ ń kóra yín kì í èwo nu karama lẹ́sẹ̀ ẹ̀rù pé lásán karama ni ọmọ ìyá mi afáwà dárí afitakumullah marhaban siratul mustaqim wọn kí wọn àwọn kankan bẹ má jẹ wọn tàn yín tọ́lọ́run retí nínú ẹ̀sìn kì í ṣe ọkàn forí kan lásán ọkàn forí àwọn kankan bẹ tọ́lọ́run retí òun la bàbá òun ṣe fọ́lọ́run àdísùn kò sí Olúwa ní ya abdi rẹrù mi kunli kama uridu bẹ́ẹ̀ni Ọlọ́run ti fẹ́ kó rí irú tí ń retí lọ́dọ̀ rẹ̀ kẹ́ níbẹ̀ tó bá ti rí bẹ̀ akunlaka kama turid gbogbo tí wọn náà ń fẹ́ ń ṣe fún takulu li shay'in kun fayakun tí wọn náà bá fẹ́ nǹkan ọ máa sọ pé Ọlọ́run sí nǹkan báyìí Ọlọ́run ṣe sí ibẹ̀ tún gbọ́nà àdísì mi tó fẹsẹ̀ nẹ́tẹ́yìn náà máa kóòtì ẹ̀yìn ẹ̀ka máa ka newspaper lásán lẹ̀ máa ń ká kò sí fáàmù kò sí fíkíù mana adali waliyan ẹni tó bá pàṣọ ta ìkànnì àwọn wàlíì ni azan tó fi lè harbi Ọlọ́run lèmi Ọlọ́run ní ìbàdàn Ọlọ́run wa ń kà lọ Ọlọ́run wa lóhun Ọlọ́run ó di sámù etí rẹ̀ tí wọ́n máa fi gbọ́ nǹkan qasaman billah láwọn ìgbà kan táwọn lè kí ó ta ara ìdàdà tá jòkó tá máa dákọ̀ àwọn àmọ̀ sí àwọn skar àmọ̀ dákọ̀ kọ́ lọ́run nínú kọ̀rọ̀ yàrá ìmọ̀lá fi wọ́n jọ́nà tá fi ń bẹ Ọlọ́run fún wa ní mímọ́ in tí ó ṣẹlẹ̀ èyí tí àfáà Suleiman àwọn bẹ́ẹ̀ àfihàn ọ̀lọ́ tí wọ́n ṣe rí nù gbogbo yìí náà lẹ́mọ̀ nígbà tẹ́ ẹ̀ tí ẹ̀wọ̀n tẹ́ wà lórí tẹ́ ẹ̀ tí kú Nàìjíríà àbí nígbà tẹ́ wà kékeré jù báyìí lọ àwọn àdúrà tẹ́ ẹ̀ máa ṣe nulẹ̀ ní sọ pé àwọn àdúrà ìrèdí tán lọ kó wa o ara o sọ pé àdúrà àwọn àlejò o àwọn àdúrà táwọn bàbá wa ń fún wa àbí wọn àjàgbá yẹn ẹ̀ máa ṣe láwùlà wàlá kọ́ta kí ló burú mbẹ́ ẹ wá prove ẹ̀ rọ́ǹgì wọn ni ẹ máa ṣe bísí lẹ́ra àmọ́ yìí báyìí ẹ wá sọ tó rọ́ọ̀gì mbẹ́ àwọn ń ṣe àwọn nǹkan náà jọ́nà tábà ń dá àwọn kọ́ lọ́hùn lájòkó wọn Ibn Taymiyyah àtẹ̀rí kì í ṣe báwọn eléyìí dáadáa dámọ́tí pẹ̀sẹ̀ntì Ibn Taymiyyah àṣírí o àtàwọn orúkọ àwọn afá ńláńlá ni wọn rọ̀bá ni yóò àwọn afá tó lóun gan ni wọn ẹni nínú agbó ẹ̀yin tẹ́ rí ìbínú Ibn Taymiyyah ẹ lọ kíra Ibn fatawa rẹ̀ fatawa Ibn Taymiyyah ẹ lọ rà kẹ́ wá máa kà kẹ́ mọ́ mọ́nú wàhálà alim rọ̀báni tali ẹni gẹ́gẹ́ lahu karamat àwọn karamat tí èèyàn lásán ò lè ṣe táwọn bàbá tó gbogbo àgbàlagbà yìí tọ́lọ́run fi sàpọ́nlé wọn tí ń jà fáànù kọ sáfà máa Nàìjíríà àfẹjọ́ sí wọn dùn kan wọn mú tọ́ọ̀ṣì lọ́wọ́ mọ̀ tán sáwọn èèyàn ẹ̀yìn ilẹ̀ dáa yìí látòkè délẹ̀ òun rọ nìyí ẹlẹ́gàn nìyí olùsọ̀rọ̀ yẹn ẹ máa ní ẹ má gbọ́ lágbájá mọ́ orí tí ìkànnì wọn kọ̀ kẹ́ńjọ́ ni ẹ má gbọ́ lágbájá mọ́ ẹ má sì lágbájá wọn bí wọ́n ṣe gbogbo yín tí wàá sí káwọn afárá wọn yóò ní ẹ sọ ẹ̀sìn díbà mi. amina wa iyyakum sheikhana sahiba siratil mustaqim amin jazakumullahu khairan. So wọ́n ti ba nǹkan jẹ́ gan gbogbo ẹ̀yin àfáà ní kẹ́ jáde kẹ́ fèsì àwọn ṣìrìṣìmọ̀ lédè tí wọ́n pèpè sí súnà yìí súnà lẹ̀sìn ẹ̀sìn ní súnà aláwọn bàbá wa pé tán wàláhì àní wọ́n pé tán
àní wọ́n pé tán bó ṣe wọlé wọn àmọ́ kò sí kankan nù sẹ́rí wọn àti inú wọn tó gbogbo ẹni tẹ́ntẹ́ntẹ́ jogún sí tẹ́ntẹ́ dandan yìí tó bá tẹ̀sẹ̀ wọn kò sí kankan nù yín àwọn afáfáà mi làlájà àgbà àbùkù sí ní káwọn kí ló mi ó dùn ibi ẹyọ kan tí wọ́n ti takò ń tọ́lọ́wọ́ àtànábì ẹmu jáde fi ọ̀wé wọn àti àgbà ìpìlẹ̀ ní kẹ́tẹ́ tí wọ́n jáde لتعلم أن هذا العالم ليس مجرد عالم بل عالم رباني خصه الله برحمته وأفاض الله عليه نعمه فرولو نغاري بابا أبي ليس مجرد عالم وأنبياء النبي سواجه باين ويقتدي بكل شيء فيه بأقواله بآثاره بوبا النبي على جاب ماشي أنا كان بني لودي موعين إن صار كم أبغى جاب باي لا يجيب كوري ولودي باي wá àti wọn nìkan lọ kò tí ì ju bẹ́ẹ̀ bí oṣù kan lọ sísìn ní wàá bọ́ wọn àti àgbáyé wọ́n ń gbọ́ wá sí wọn wọ́n ń sọ wá sí wọn tó ń gbọ́ àtàwọn tí wọ́n nípa aláhàúlà yìí so àti tọ́lọ́run fi ṣe fún nílùú òyìnbó ní tí débẹ̀ báyìí ẹ máa bọ̀ wá díẹ̀díẹ̀ kí ni pírọ́blẹ́mù yìí àwọn àti àgbáyé wọ́n lọ Saudi wọ́n gba súnà láti Saudi wọ́n á gba súnà wèrè rẹ o súnà lẹ́yìn wo ni wọ́n gbà ẹnìkan ní máa ṣe súnà wèrè lẹ́yìn sí súnà tànàbì بعيدة كل البعد عن هذه السنة التي تمارسونها أنتم في نيجيريا. إذا سنة نبي تنزل. سنة تيمو إبو فاغبا إبو فمادي إبو فانgu كورونغا. Èyàn tí sàwọn àti kan ṣáájú ń bẹ láyé wà lọ kó wọn àti wọn ẹ máa treat rẹ̀. Kí ni problem yìí? Kó treat àwọn bàbá rẹ̀ náà. Ẹ kún àbájáde kẹ́ treat wọn. Gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ táwọn èèyàn tí wọ́n gbé wọn sáyé tó ga. Ẹ máa já wọn lẹ́mọ̀ fẹnu fẹ́lẹ́fẹ́lẹ́ kàn wọ́n. Pẹ̀lú mọ̀kátẹ́ ní. Tala wọn afáyín. Àrùnà masanidakum al-ilmiyya ẹ kó àwọn sanad àwọn àfáà tí wọ́n kọ́ ní títí láti ìmọ̀ tí wọ́n fọwọ́ sí fún yín ẹ̀rọ pé lásán ni ilmul hadisi a ní sanad mẹ́ ilmu usul fiqh mo ní sanad mẹ́ tó dọ́dọ̀ àwọn àfáà tó dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ẹ wá dùkọ́ ẹ máa rojú sí lórí kí ni ẹ máa pariwo ẹgbọ́ lárúbá àwòrì kan lárúbá àwòrì wọlé gbọ́ wọ́n retí lárúbá lára yín àwọn àfáà tí wọ́n fi gbogbo ayé wọn ṣẹ̀sìn gbogbo ayé wọn wọ́n fi ṣẹ̀sìn àbúrò àti àgbà ẹlẹ́mọ̀ rí fi àbálàjì àgbà ní àtàwọn tání báwọn ọmọ kan náà tí wọ́n ní àwọn ẹ̀yàn àdẹ̀bíyà ẹwà dá àmọ́ báyìí àwọn onídìfẹ́ndì àwọn bàbá tí wọ́n lórí al-batil abadan ni wọ́n mọ́ 100% àwọn òwúrẹ́ àmọ́ tí yọ́ bá ṣe 40 àfáwà kìí sẹ́yìn tẹ́yìn gbé ìwé ní tọrọ oúnjẹ àwọn àfáwà bí lẹ́yìn torí wọ́lẹ̀ fi ń ṣe gbogbo ẹ̀ jòkó sí ẹ̀ níṣẹ́ ẹ̀ wáṣẹ́ èyí ilé ẹ̀parí ẹ̀ jòkó sórí nẹ́ẹ̀tì ẹ̀mọ̀ sí wà ìṣúṣe ẹ̀sọ́ díṣẹ́ tá ń bẹ̀yìn tàlẹ́ tó bẹ̀yìn gbogbo àwọn sẹ́tẹ̀ǹtì ọ̀rẹ́kọ́lẹ́ kí wọ́n tọrọ bára káàkiri tá ń bẹ̀ kò lè burúkú ní ẹ̀ sáfà kò lè yọ́ àgbà àwọn àgbàlagbà tí wọ́n tó bí ẹsẹ̀ pẹ̀rọ akíbà so lórí ìyẹn nìyẹn Islam kìí ṣe Islam táwọn eléyìí ṣe tí wọ́n ń pè ní Islam fún yín ní Islam kìí ṣe Islam tí wọ́n ń ṣe yóò ní Islam kìí ṣe súnà nábì ní súnà wà súnà nábì hiya al-Islam wal-Islam huwa súnà al-Islam àti súnà la yatafarraqan ò lè já méjèèjì àbáwọn kankan mẹ́ta eléyìí ti lékún mẹ́ inú rẹ̀ ní zikr kí ma ṣe lè dárúkọ Ọlọ́run الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض àwọn gbogbo àwọn àyàtì wọ́n rí nǹkan kan bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí wọn ní sọ̀yàn dẹni Ọlọ́run yányán tẹ́sọ̀ fọ́lọ́run pé tẹ́fẹ́ ní tọ́lọ́ wọn máa ṣe tí yóò fi ní àkíbà dáadáa gbogbo eléyìí lẹ́fẹ́ jápò àwọn tí wọ́n ti rán dáadáa ní àwọn Sufi kiri kankan wọn láàfẹ́ ṣe bàndírì kó bánu jọ kankan kan máa yẹra wọn láàfẹ́ yàrá àwọn eléyìí ò sí lára Islam àbí wọn àti àgbáyé wọn sá fún bídíà tí wọ́n sá fún déédéé bíi pé wọ́n sì fẹ́ máa ṣe nǹkan kan tí ó kó àwọn èèyàn jọ wọ́n pè ní hadiyu rasul ìmọ̀nà nàbì wọn ṣe mọ́lídì nàbì hadiyu bàbá wọn fi ń kó àwọn èèyàn jọ wọ́n lè pè wọ́n wá sí níbi mọ́lídì kí wọ́n lọ bẹ̀ wọ́n ṣe wá sí fún wọn kí wọ́n ṣe wá sí fún wọn bẹ́ẹ̀ kí ló burú wọ́n pè mí chọ́ọ̀chì yín lọ bẹ́ẹ̀ bọ́ pè mí wá sí yín lọ ká má ti wá sọ fún àwọn ẹ̀yà mùsùlùmí wọ́n fún ọ tí mo lójú wọn lọ sí wá sí mẹ́kí n daburú ẹ̀yàn ọ̀yọ́ wọn ni fọ́nrán bí súnà tí ń tẹ̀sí ní súnà nàbì sallallahu alaihi wasallam àyìnbó ìyàwó ìlànà nàbì láwọn sọ àbàlọ́ sí wá sí fún láwọn kèfèrí bí àtàbájú kó láàrin àwọn kèfèrí bó ni wọ́n sì gbà Islam tàbájú kó láàrin àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ mùsùlùmí tá láwọn nǹkan tí ọ̀dá tí wọ́n ń ṣe tàbájú kó tún bó láti correct it. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.